ṣé mo pé obìnrin lẹ ṣe máa dàlú ìrú ẹ ń dá Ọlọ́run láàmú ṣe mọ̀. ẹ wò ó a sì máa fún yín ní àǹfààní láti wo full video náà níbi tí Yomi FABIYI tí ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí àwọn obìnrin òṣèré tíátà. Lágbo òṣèré làwà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ní báyìí a ó máa fún wa ní àǹfààní láti wo full video Yomi FABIYI níbi tí ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè wò ó kẹ́ gbádùn rẹ̀, ẹ wò ó láti bẹ̀rẹ̀ títí dé ìparí. ṣé mo pé obìnrin lẹ ṣe máa dàlú ìrú ẹ ń dá Ọlọ́run láàmú ṣe mọ̀. àárọ̀ ìlọ́lọ́run ó jí pè mí ni ó ní Yomi àwọn obìnrin yìí wọ́n ń dà mí láàmú. ẹ bèrè pé kí nìdí Ọlọ́run láwọn obìnrin kan wà wọ́n fẹ́ lọ ní àlè wọ́n á dọ́dọ̀ àlè tán wọ́n máa gbọ́kọ̀ wọn ṣépè. ó lọ ní àlè ní kí ló dé tó ṣe pẹ́ ó ní olórí burúkú ọkọ mi ní kò tètè kúrò lé olórí burúkú ọkọ mi ló họrun tí ò tètè jí olórí burúkú ọkọ mi ní ò tètè fún mi lówó. ẹjọ́ Ọlọ́run ní òun sì rò bí òun ṣe fẹ́ dájọ́ pé òkè olóyin àlè báwo lòun ṣe fẹ́ dájọ́ pé òun tún gbé ọkọ ṣépè níbo ló wà báwo lòun ṣe fẹ́ ṣe wọn ò rántí pé yẹ kóun fi sínú báíbù obìnrin tó bá gbé ọkọ ẹ̀ ṣépè iwájú àlè. ẹ fọ́lọ́ níṣẹ́ iṣẹ́ o tó bá jẹ́ pé EFCC mọ iṣẹ́ ni irú àwọn ìyàwó bẹ́ẹ̀ yẹn ló yẹ kọ́lọ́pàá àgbà EFCC tó yẹ kẹ́ arrest. Economic and financial crime ni ó lè gbowó lọ́wọ́ ọkọ kò tún wá délé àlè kò tún wá gbọ́kọ yẹn ṣépè double jeopardy ni. mi ò ní kó má yànlè má gbé mi ṣépè níwájú àlè ẹ fún mi ní respect tó bá dárúkọ mi dákẹ́. ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ ẹ̀rín ẹ̀kọ́ rẹ́rìn kí ni gbogbo ọjọ́ rẹ́rìn sí serious matter ni ọ̀rọ̀ tó ń